Ẹ káàárọ̀ o, gbogbo ẹ̀yin èèyàn wa pátá níbi tí ẹ ti ń wò wá. A kí gbogbo yín pátá lọ́kùnrin àti lóbìnrin. A kí gbogbo yín pátá ní ọkùnrin àti lóbìnrin ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ní gbogbo ibi tí ẹ ti ń wò mí, lórí tí ẹ ti ń gbọ́ wa, mo kí yín ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa. Ẹ̀yin èèyàn wa níbi gbogbo ní Nàìjíríà ní Áfíríkà ní àwọn Asian country ní US ní Canada ní UK ní Scotland ní Dublin. A kí gbogbo yín pátá. Mo fẹ́ jẹ́ kó yé gbogbo wa pátá wípé èmi ò ní olódì ní ẹnìkan o. Gbogbo ilé pátá òun ni ọba ń kí. Ọ̀rọ̀ mi kàn máa ń dàbí wípé létí ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò fẹ́ ìtẹ̀síwájú fún movement Yorùbá nation yìí, ọ̀rọ̀ mi máa ń dàbí ìnira fún wọn ni, ṣùgbọ́n àwa ò bẹ ẹnikẹ́ni jà. Òtítọ́ ọ̀rọ̀ ni àwa dúró lé lórí. A ò dúró lórí kí a máa fi ọ̀rọ̀ sí abẹ́ ẹnu sọ. Òtítọ́ ọ̀rọ̀ ni àwa dúró lé lórí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pátá pé happy Sunday, tó pé èní yìí Sunday ni ọ̀rọ̀ sì ń bẹ níkùn àgbà. Ọ̀rọ̀ ń bẹ níkùn àgbà, ọ̀rọ̀ ń bẹ níkùn àgbà. Kí Ọlọ́run lè fún wa ní orí ọ̀fẹ́ kí a lè rí gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ní ikùn àgbà ká lè rí sọ lónìí ni. Ẹ̀yin màmá wọ, ẹ̀yin bàbá náà dẹ̀ ti mọ̀ pé bí kò bá ti sídìí, obìnrin kì í jẹ́ kúmọ́lú. Nàìjíríà ẹ ti wọ gàù. Ẹ ti ṣe kí ni? Ẹ ti wọ gàù. Ọ̀rọ̀ pọ̀ gan tí mo máa sọ, ṣùgbọ́n ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan kó lè yé gbogbo àwọn onílàákàyè ènìyàn. Ṣùgbọ́n mo fẹ́ fi dá wa lójú dáadáa lẹ́yìn fídíò yìí, tí Ọlọ́run bá kádàrá ẹ̀ wípé gbogbo ohun tí ó ń bẹ lọ́kàn mi pé tí mo fẹ́ sọ ni mo padà rí sọ, tí Ọlọ́run bá kádàrá ẹ̀ bẹ́ẹ̀, màá dẹ́nu dúró lórí ọ̀rọ̀ Yorùbá nation lẹ́yìn fídíò yìí. Àwa dúró de ìgbà tí oníkálukú bá ti rẹ́dì, tó pé ohun tí àwa rí òun làwa ń sọ. Àwa ò gbé evaluation lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. A ò gbé evaluation wa lórí ohun tí ènìyàn sọ, bí kì í ṣe pé ohun tí Ọlọ́run fún wa rí tí a sì ń sọ síta. Èèyàn kan attack mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, onídòdó Ọlọ́run ló sọ fún wa, Ọlọ́run ló sọ fún wa làwa máa ń sọ. Ohun tó Ọlọ́run sọ fún wa òun ni àwa ń sọ. Ó dẹ̀ wà accurate, very very accurate. Yes, gbogbo tó bá rí lẹ́nu mi tí mo sọ, gbogbo àwọn onílàákàyè ènìyàn tí wọ́n ń tẹ̀lé mi, gbogbo tó ẹ bá rí lẹ́nu mi tí mo sọ, I know you know that it is accurate. Ìjọ wo la tó fẹ́ ja ìjà òmìnira? Òmìnira kì í ṣe bí ẹ̀yin èèyàn yìí ṣe ń wò ó. Mo ń sọ lójoojúmọ́. Ọ̀rọ̀ ogun tó ṣẹlẹ̀ láàárín Ukraine àti Russia, mo máa ṣìpù ẹ̀ wọlé láti la ojú ọ̀pọ̀lọpọ̀. To many people, wọn ò rí ogun rí. Àwa ti rí ogun USA pẹ̀lú Russia rí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ogun làwa ti witness. Ṣùgbọ́n àwọn ọmọ òde òní tí wọn ò tí ì mọ ohun tí wọ́n ń pè ní ogun, tí wọn ò rí ogun rí, wọ́n ṣeéṣe pé tá a bá sọ̀rọ̀ kalẹ̀ wọ́n lè máa attack wa, kó máa bú wa. Ṣùgbọ́n lára ẹ̀ ló ti rí yìí. Nínú ẹ̀ náà, ẹ jẹ́ ká yọ ohun tó ní ọgbọ́n jáde ká fi lè bára wa sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ó jẹ́ ń wà nínú church,
but my spirit is so hot and I need to drop this message before I go into the service. Béèrè lọ́wọ́ Ukraine pé èèyàn mélòó ló dá owó fún wọn láti bẹ̀rẹ̀ ogun. Àwọn question yìí bá ṣe ń béèrè láti máa tú. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ní làákàyè ẹ jókòó dáadáa. Ṣé tí bá ń sọ̀rọ̀ wípé mo ti sọ débi pé ẹ kàn ń dá owó ni, ẹ kàn ń kọ́ owó fáwọn èèyàn, ẹ ń ṣe gbá àwọn kan attack wípé ṣé owó mi ni àwọn owó ṣé kí ló kàn mí pẹ̀lú pé àwọn ń dá owó yìí gan, àwọn kan ń kó owó fáwọn èèyàn kiri. Àwọn kan attack mi bẹ́ẹ̀ pé ṣé owó mi ni. Nígbà tí mo sọ nípa ti Felix Bankole pé Olúwa sọ wípé ọ̀gbẹ́ni yìí tí ẹ ń sọ̀rọ̀ nípa èyí Olúwa ló wí o wípé kò lè gbé challenge yìí. The only thing ni pé at the end of everything ó sì máa fraud ni. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pè mí, èmi send message sí mi, orí lórí feedback mi lórí YouTube wípé kí ló kèmí pẹ̀lú yẹn, ṣe báwọn làwọn ń dá owó. Listen to me. For war to happen between Ukraine and Russia, ta ló dá owó fún wọn? Bá a ṣe ní agitator náà làwọn náà ní agitator. Kí war yìí tó bẹ̀rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ agitator, ọ̀pọ̀lọpọ̀ news, ọ̀pọ̀lọpọ̀ everything ni wọ́n ti ń sọ láti lè create awareness. Ṣùgbọ́n a ò gbọ́ níbi tí wọ́n lọ ti ń dá owó fún wọn. Don't waste your time. Má waste your way. Let's go to where we supposed to go. Bó bá jẹ́ pé ogun náà ni ẹ jẹ́ ká mọ̀ pé ogun la fẹ́ jà. Enough is enough. To gain a freedom, kì í ṣe pé ká máa dá owó. To gain a freedom, it is either by war or easy settlement. Ṣùgbọ́n ohun tí Olúwa ń sọ fún wa lórí ọ̀rọ̀ ti Nàìjíríà yìí ni wípé there will not be easy settlement except war. Tó bá yẹ pé Olúwa ń sọ fún wa wípé there is going to be an easy settlement, a ò ní máa pariwo pé ogun ni. No, Olúwa ń sọ wípé in this situation, nítorí pé ọkàn àwọn tí wọ́n ń darí wa, ọkàn wọn ti le, àti sí ọkàn wọn le. Ó ní kò sí ẹ fẹ́ ṣe, ẹ bá pariwo dọ̀la, ẹ bá pariwo di 2020 kìíní kan 2030 2050 tí ẹ ò bá ti jà ogun láti dissolve Nàìjíríà yìí, ẹ lọ gbàgbé ẹ bí a ṣe máa bá lọ náà láti ń bá lọ yìí. Ẹ nídìí láti dá owó fún ẹnikẹ́ni, ẹ nídìí láti dá owó fún agitator for we to have freedoms. Nǹkan tí mò ń sọ nìyẹn. Ẹ lọ confirm ta ló dá owó fún Ukraine. Ẹ lọ béèrè lọ́wọ́ Ukraine tá à ń sọ yìí gan. Àwọn ọdún mélòó ogun tó ṣẹlẹ̀ yìí ló fi ṣẹlẹ̀? Oṣù mélòó ni wọ́n ti ní kíní fi ṣẹlẹ̀? Tẹ wá gba ọ̀rọ̀ kan, ẹ̀yin Yorùbá nation, ẹ gba ọ̀rọ̀ kan ṣoṣo báyìí bí ẹni dáadáa ọtí lórí íńtánẹ́ẹ̀tì, lórí social media, tí ẹ ò tí ì mọ the way out. I am telling you, àwọn tí wọ́n ní làákàyè tí Ọlọ́run dàpọ̀ mọ́ mi tí wọ́n máa ń dọ̀rọ̀ mi, ẹ jókòó lórí ọ̀rọ̀ yìí tí mo sọ, wọn ò tí ì mọ the way out. Yorùbá nation kò ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì ni, yet no way out. No way out. Àwọn èèyàn dẹ̀ ń dá owó, àwọn onínúure ń dá owó. Kì í ṣe ká dá owó yẹn ló máa ta sí owó yẹn tá a bá fẹ́ dá owó á jẹ́ wípé a ti sẹ́ẹ̀tì goal wa wípé sẹ́ ogun ti dé, ogun ti bẹ̀rẹ̀, ká wá lọ wá gbogbo nǹkan ogun tá a fẹ́ fi ja ogun ká lọ wá sílẹ̀, òun là dá owó lé lórí. Kì í ṣe lórí any other thing. Any other thing tẹ́ ń dá owó lé lórí sẹ́ kò lè yọrí. Ẹ lọ kọ sílẹ̀, èmi kọ́. Ọlọ́run tó lọ́run sọ fún mi ni mò ń sọ síta.
mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa bú mi lórí fídíò tí mo máa ṣe lénìí, ṣùgbọ́n mi ò kíá. I will drop it there. It will serve as a prophecy. Sori pé èyí títí bí Joshua sọ níjọ́ yẹn òun ló gbé jáde lénìí pé òun rí i pé Russia ó máa ja ogun ṣùgbọ́n òun ò mọ àwọn tó fẹ́ bá ja ogun, ó ti gbé jáde. Bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó lè má jẹ́ 2 years, ó lè má jẹ́ 3 years, ó lè má jẹ́ 4 years, ó lè má jẹ́ 5 years, ó tiẹ̀ lè má jẹ́ 10 years tó bá padà ṣẹlẹ̀ wọ́n á gbé fídíò mi yìí jáde. Kò wọ́ọ̀tì pé kẹ́ ẹ dá owó. Nǹkan tó lè wọ́ọ̀tì pé ká dá owó ni pé kí àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ Yorùbá nation kí wọ́n set target against the war pé ogun ni. Kò sí effort kankan tẹ́ fẹ́ ṣe. I'm telling you the truth. No effort. No single effort tí ẹ lè gbìn tẹ́ ẹ lè gbà láì jẹ́ pé ogun tó lè succeed ọ̀rọ̀ Yorùbá nation tẹ́yìn lè fẹ́ yìí. Bẹ́ẹ̀ ti fẹ́ òun làwa náà ń fẹ́ nítorí ẹ̀ lẹ ṣe rí pé à ń jáde síta àwọn ń sọ bó ṣe ń jẹ yín lọ́kàn ló ṣe ń jí àwa lọ́kàn ṣùgbọ́n ọ̀nà tẹ́ ń gbégbà kì í sọ fún yín kò lè end well. The only thing ni pé ó kàn máa flop ni, ó máa flop, forget about it. Yorùbá nation máa flop, wàá pé kò ní ṣiṣẹ́, wàá pé tó bá dé tí eré àkàn ò ní dán nípa ẹ̀ mọ́. Èyí tó bá ti sú àwọn tó ń da owó, tó ti sú àwọn tó ń da owó, tó sú wọn dérí àkọ́ pé àwọn ò rí ìyípadà, everybody máa silent ni. Yorùbá nation dẹ̀ máa silent. Kí ló dé tí ẹ ò ṣe jókòó ẹ̀yin agitator, ẹ̀yin tẹ́ ẹ wà nídìí ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ ẹ wà ń bẹ̀, kí ló dé tí ẹ ò ṣe jókòó kẹ́ ẹ sọ òtítọ́ ọ̀rọ̀ pé ogun ló máa end kìíní. You people know that it is war that will end it. Bàbá wa Sunday Igboho sọ nínú fídíò wọn kan pé ẹni tó bá máa jàjà òmìnira kò easy. I never think we need donation of any kind before we set a target of war. I never think it. It is not worth thinking. Donation for what? If we want to donate, means we are donating for the weapon. If we want to donate, which we are donating for the weapon. Because tá a bá ń pariwo ogun tí kò sí weapon, kì í sọ fún yín, we are wasting our time. We need weapon. We need weapon to face these people. To face them with the last breath of our heart. With the last breath of our heart. Enough is enough. I am getting angry. Atoruano. The problem with the shell system. Kilo de. Ṣé bá wọn kan lọ ń jà yẹn. Ṣé ó dáwó fún wọn kó tó lọ máa jà ni. Ẹ lọ bèrè nǹkan tó ń fa ìjà wọn náà. They need freedom. They need freedom. Go and check. Ẹ lọ bèrè ẹ̀yin tí ẹ ní làákàyè tí ẹ dẹ̀ ń fi ọkàn bá wa lọ. Kí ló fa ìjà láàrin Ukraine àti Russia? It is freedom. No, freedom ni. Everybody wọn ló ní the freedom. Pé má foko mi dáàlà ìjọ kan ni náà. Má foko mi dáàlà ìjọ kan ni. Nǹkan tó ṣẹlẹ̀ sógun nìyẹn. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí náà nìyẹn. Ẹ wá ń waste time àwọn èèyàn. Ẹ ń dọ donation lọ́tún, ẹ ń dá donation lọ sí. Ẹ ń waste time àwọn tí ọpọlọ wọn ti yòrò lórí internet. You are wasting their time. Stop wasting our time. Tẹ́ bá mọ̀ pé ní nǹkan ṣe, tẹ́ bá dẹ̀ ní nǹkan ṣe ẹ ju ọ̀rọ̀ Yorùbá nation yìí lẹ̀ kẹjẹ́ kó lọ kó ní kálukú máa face square root ẹ̀. Tẹ́ bá ti ní nǹkan ṣe, I said it, bàbá confirm JP, ẹ fi ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀, ẹ yé dá wa láàmú, ẹ yé dọ́kan wa láàmú mọ́, ẹ yé dọ́kan wa láàmú. Whoever tó bá wà ní jí ọ̀rọ̀ Yorùbá nation, all this useless agitator whatsoever, ẹ ju Yorùbá nation sílẹ̀ tí ó bá ṣe ṣe.
how many months ló gbà wọ́n tó fi bẹ̀rẹ̀ ogun. You don't want to die and you want freedom. Báwo lẹ ṣe fẹ́ gbà? You don't want to die and you want freedom. It is not possible. Ukraine president àti ìyàwó ẹ̀ wọ́n wà ní ojú ogun báyìí tí gbogbo wọn dira ogun. Ẹ̀yin olórí burúkú ìyá, ẹ̀yin olórí burúkú bàbá, ẹ̀yin olórí burúkú ọmọ tí ẹ ò ní jèrè ayé yín, tí ìran yín máa sunkún gbẹ̀yìn. Ẹ wá ń dé àwọn bàbá olóṣì kan wá, bàbá tí kò yẹ pé kò lè rìn nínú yàrá ẹ̀ gan débi níta, ẹni ẹ fẹ́ fi jẹ president Nàìjíríà again. Lórúkọ Jésù ẹ ò ní báre lọ ẹ̀yin èèyàn yìí, ẹ ò ní bá ire lọ o. Gbogbo èyí tẹ́ fi yà jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà yẹ ò ní bá ire lọ lágbára Ọlọ́run, ní agbára Ọlọ́run ẹ ò ní bá ire lọ. Go and check it. Ṣé gbogbo àlà ń wo lórí internet, là ń wo lórí CNN, lórí BBC, lórí Al Jazeera? President Ukraine àti ìyàwó ẹ̀ wọ́n gbé ìbọn dání, wọ́n sì wà nínú aṣọ ogun. Ẹ̀yin ìyá olóṣì tá a bá ń sọ, ẹlòmíì àwọn máa ní ayé ká fi àwọn ìyá yẹn sílẹ̀, a kò máa bá wọn wí ni. Ẹ̀yin bàbá olórí burúkú, ẹ tún bímọ láti tún gbé olórí burúkú wọlé as a president of Nigeria. Ìjọ wo ni ẹ fẹ́ dẹ́kun ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí? Tá a bá dẹ̀ ń sọ, àwọn kan máa support wọn. Ṣé bóun lẹ fojú ayé rí yẹ? President of a country ó lóun ready láti defend the country òun. Ìyàwó ẹ̀ náà lọ go to the internet, mo ti post here láàárọ̀ yìí. Today is Sunday 27 of February. Today is 27 of February. Go there and check it. Ìyàwó àti ọkọ, which is the president of Ukraine, wọ́n jáde síta tán pẹ̀lú ìbọn lórí ìlú wọn pé they want to defend their country. Èyí dẹ̀ ń plan ìbànújẹ́ fún wa láti ọdún tí mo ti wà nínú ayé yìí. Kí n sọ fún yín, kò sí benefit kankan tí mo rí nínú Nàìjíríà yìí. Mi ò tí ì débẹ̀ yẹn náà, mo sì ń bọ̀ bẹ̀. President of Ukraine was in the battlefield now. Our wife was in the battlefield now. Ó wà bẹ̀ tí wọ́n wá wípé they need to defend their countries. Ẹ̀yin ìyá olóṣì, ẹ̀yin ìyá burúkú, ẹ̀yin ìyá játijàti, ẹ̀yin ìyá tó yẹ pé kí wọ́n níbi tí tẹ́tí ń sọ̀rọ̀ pé fẹ́ dìbò kí wọ́n ju bọ́ǹbù síbẹ̀. Ṣebí owó nǹkan tó yẹ káwọn máa wá nìyẹn. Owó ẹ wá ń da owó wèrè fáwọn àwọn agitators tí wọ́n lọ ń kọ́ ilé, tí wọ́n lọ ń ralẹ̀, tí wọ́n lọ ń ra mọ́tò kiri. Ẹ ń dá owó wèrè fún wọn. Ẹ jù wá lẹ̀, don't toy with our heart. Tẹ́ bá ti mọ̀ pé kò ṣeé ṣe, ẹ ju ọ̀rọ̀ lẹ̀, ẹ ju Yorùbá nation lẹ̀ pátápátá. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Gbogbo ìtẹ́ wà nídìí ọ̀rọ̀ Yorùbá nation, tẹ́ bá ti mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá nation yóò ṣeé ṣe, ẹ lọ jù sílẹ̀. Don't toy with our heart. Don't toy with my heart. Because bó ṣe rí lọ́kọ̀ mi kọ́ ló ṣe rí lọ́kọ̀ yìí. I must say the truth. Gbogbo ẹ̀ owó kí lẹ̀ ń fowó yẹn ṣe? Níbo lówó yẹn ń lọ? Kí lẹ̀ ń fowó ṣe? Talk to me. It doesn't demand you people to tẹ́ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó náà. To bring, I am telling you people, láti lè máa sọ nípa wípé we are talking about, we are setting a target for war. Kò demand owó. Tó bá dẹ̀ demand owó, á jẹ́ pé ohun ogun la fẹ́ rà sílẹ̀. Ohun ogun á jẹ́ pé òun la fẹ́ rà sílẹ̀. Kí ló dé tá ń deceive ara wa? Èyí náà mọ̀ pé ẹ ò ní gba Yorùbá nation yìí. Olúwa ti sọ, tẹ́ ò bá jagun ẹ ò lè gba Yorùbá nation. Èyí tẹ́ ẹ dẹ̀ ń sọ̀rọ̀ nípa Yorùbá nation yìí, tẹ́ ẹ pera yín ní agitator. Èyí náà mọ̀ pé a ò lè gba Yorùbá nation yìí láì ja ogun. Ẹ
kàn waste time àwọn èèyàn nítorí pé ẹ fi ń cash fund, ẹ fi ń rí crowd, ẹ fi ń rí àbíkílẹ̀ tí ń porúkọ àwọn nǹkan ẹ fi ń rí subscriber, ẹ fi ẹ kàn take time àwọn èèyàn, ẹ kàn toy with people's life, you are toying with people's future, you are toying with people's mind for what? For the president of Ukraine and his wife and all heroes of Ukraine to stand by Ukraine. Ukraine ti ṣe nǹkan tó dáa fún wọn nínú. Ukraine ti pay wọn gan. Wọ́n ti benefit lórí Ukraine gan. Ukraine has planned for their future. They have planned for their future. You don't plan for us. You don't plan for us. You're just wasting our time. Tó bá ṣe ẹ fi agitator sílẹ̀, ẹ fi ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀, yẹ ká jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Kólíkálukú kó du orí ara ẹ̀. Kólíkálukú kó ṣe kí ni? Kó du orí ara ẹ̀. Tí ò bá ti ṣe, I am telling you people, I am giving you my word today. Ẹ fi ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀, kólíkálukú kó du orí ara ẹ̀. Tó bá tó àkókò tí ṣùṣù máa ya, fùrọ̀ máa là. Bẹ́ẹ̀ ni mo sọ, ṣùgbọ́n àwa máa ké tọ̀tàn lójoojúmọ́. There is no good things Nigeria has done. There is no good things Nigeria has done for me. Neither my family, neither some people that is watching us. Àwọn tó ṣe nǹkan fún náà ni àwọn leaders wa tí wọ́n ń ba ọjọ́ ọ̀la wa jẹ́, tí wọ́n sì ń kó owó jẹ. Nígbà tí leaders kan tó ní gbogbo owó tó lè bọ́ Nàìjíríà, báwo ló ṣe rí? Wọn ò béèrè lọ́wọ́ politicians wípé wọ́n ní láti wá submit dodo bí owó ọwọ́ wọn ṣe jẹ́, ṣùgbọ́n wọ́n ń béèrè lọ́wọ́ banker wípé wọ́n ní láti máa evaluate owó wọn nínú àkáǹtì wọn. Ìlú tí kò sí òtítọ́, kò sí òtítọ́ nínú ìlú yìí. Ìlú yìí ti bàjẹ́. Nàìjíríà ti dorí kodò. Kò sí olótìtọ́ tó lè gbé dìde. Gbogbo àwọn tá a tún rí tó pera wọn ní agitator. Irọ́ ni dodo wọn pa. Ọgbọ́n pé káwọn lè di ọlọ́lá. Ọgbọ́n pé káwọn lè di olówó. Ọgbọ́n pé kí wọ́n lè jẹ́ ènìyàn. Òun ni wọ́n sá kiri. Ẹ sọ̀rọ̀ ogun náà. Ogun ni solution Nigeria yìí. Ogun ni solution Yorùbá nations. Ẹ sọ̀rọ̀ ogun. Ẹ sọ̀rọ̀ ogun. Ẹ dá owó sí area tó jẹ́ kẹ́ ẹ dá owó sí. Stop faking people. It cannot work. Kò lè ṣiṣẹ́ láì ṣe ogun. Go straight. Stop lying for people. The end, it is war. Stop lying for people. The end of this game, it is war. Why are you lying? Ṣé mo ń tẹ́nu wọn? Èèyàn kan ṣoṣo tí mo mọ̀ as an agitator, tí mo mọ̀ gẹ́gẹ́ bí agitator, òun ni Kóìkì Ọláyọmí. Òun dẹ̀ ni Sunday Igboho tó fi ọwọ́ sí. Ibi tí a ti ń fèlì bọ̀ ni wípé we don't allow that man to do his work. Àwa ń rí àwọn agbẹjọ́rò lẹ́gbẹ̀ẹ́gbẹ̀,
lọ́tún lọ́sìn. Àwọn èèyàn máa fi Facebook máa pawó, wọ́n máa fi YouTube máa pawó. Ẹ ò jẹ́ kí mànú yẹn ṣe iṣẹ́. Ẹ ò jẹ́ kó lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ mọ́. Tí tó bá ti lè sọ báyìí, èébú lẹ máa padà bú. Ẹ máa lórí òpè ni, ẹ máa ní nǹkan ṣe, ẹ máa ní orí ẹ̀ ti dàrú. Ọdún wo la fẹ́ ṣe yìí dà? There is no central authority ní orí ọ̀rọ̀ Yorùbá nation. You the thinking you adele dá Yorùbá nation yìí kò possible. Ṣèbéyàn kan ló pàṣẹ ogun ní Ukraine, okay? Let there be war, and àwọn tó kún dẹ̀ tẹ̀lé. Kò lè rí bẹ́ẹ̀ lórí Yorùbá nation yìí. Tóbi ọ̀kan bá pàṣẹ ogun, àwọn kan lè ní pé ẹ fi Kóìkì sílẹ̀ o, orí ẹ̀ ti dàrú ni o, orí Kóìkì lè bẹ́ẹ̀ ni àwọn kan máa sọ bẹ́ẹ̀. Àwọn kan máa sọ bẹ́ẹ̀. Mo wà lórí live program. Kí ló ṣẹlẹ̀? Àwọn kan máa sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a bá ti fi ọ̀rọ̀ fún èèyàn kan láti sọ, tá a fi ọ̀rọ̀ fún Kóìkì Ọláyọmí láti sọ, kí ó sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ ká sì tẹ̀lé, ẹ máa rí pé ọ̀rọ̀ Yorùbá nation yìí máa ṣe jà. Tó bàbá wa Sunday Igboho gan mọ̀ pé Kóìkì ni PA òun. Ojoojúmọ́ ni mò ń sọ. Àwọn èèyàn ò dẹ̀ gbà mí gbọ́ tí bá ti sọ. Wọ́n máa ní ṣó dówó fún mi ni, kò dówó fún mi. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run ti sọ fún wa, òun ló ń jẹ́ kí a máa sọ̀rọ̀ yìí, kẹ́ ẹ má pàdánù Yorùbá nation. Kóìkì gan mọ̀ wípé ogun ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá nation yìí. But ẹ̀yin èèyàn yìí ẹ ò jẹ́ kó rí ọ̀rọ̀ sọ. Tí tó bá sọ jáde gan, èébú lẹ máa bú. Èyí tó sọ lánàá, ẹ sọ èébú, ẹ bú, ẹ sọ di anything, ẹ ṣe dáadáa pẹ̀lú ẹ̀. Kóìkì mọ̀, Sunday Igboho gan mọ̀ pé ogun ló máa gbẹ̀yìn ẹ̀ níbi tí Sunday Igboho wà. Ó mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá nation yìí ogun ló máa gbẹ̀yìn ẹ̀ at the end of the day. Nítorí pé kò gbọ́ wọn ò gbà. Tó bá gbọ́ tó bá gbà ní, wọ́n á ti release Sunday Igboho. Ṣé bẹ́yìn lẹ́ ò dohun tó lú wọn sọ? Àwọn tẹ́ ń bá fọwọ́ aláì wọn ò gbọ́ wọn ò gbà. Ohun tó wà nínú ọkàn wọn tó fẹ́ ṣe làwọn fẹ́ ṣe. That is all. Bìrí kàtàwùlì handasa pọ̀lìyà. Rúbí ẹ̀ fàtàwù sẹ̀tìl. Ohun tó wà nínú ọkàn wọn ló fẹ́ ṣe, kò sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ jẹ́ kí àwa náà ṣe ohun tó wà nínú ọkàn wa. Stop talking on the internet. Ẹ yé parọ́ fáwọn èèyàn. Ẹ sọ̀rọ̀ ogun ní kẹ́ sọ̀rọ̀ ẹ̀. Ẹ lọ gbàgbé ẹ̀. What are you? Ẹ sọ̀rọ̀ ogun. Ẹ sọ̀rọ̀ ogun fún wọn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ogun. Òun ní kẹ́ sọ. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ló máa bú mi. I don't care. Ṣùgbọ́n gbogbo ohun tí mò ń sọ lónìí tó bá di ọ̀la, mo ti sọ lẹ́ẹ̀kan yẹn pé ohun tí TV Joshua sọ ní ìgbà yẹn òun ló padà gbé jáde sí. TV Joshua sọ wípé Russia òun rí pé ọmọ àjà ogun, ṣùgbọ́n òun ò mọ country tó máa dojú ogun kọ. Èyí tèmi náà ń sọ iṣẹ́ àti tí mo ti sọ sẹ́yìn, tó bá tú àkókò ó lè má jẹ́ ọdún 10, ṣùgbọ́n tó bá tú àkókò àwọn èèyàn máa wú jáde pé bàbá confam JP wọ́n ti sọ. Ẹ lọ gbàgbé ẹ̀, kò sí nǹkankan lẹ́yìn ọ̀rọ̀ Yorùbá nation pé ká ja ogun lọ. Tó pé àwọn tí wọ́n tàbí ṣe olórí wọn ò ní gbà. Ìwà ìbàjẹ́ yẹn ti wọ̀ wọ́n lọ́rùn débi wípé kò sọ̀rọ̀, kò sí ọ̀rọ̀ kankan, kò sí anything tẹ́ lè ṣe. Ẹ bá pariwo látàrí ti dalẹ̀, kò sí nǹkan tó fẹ́ dọ́. Go straight. That's what I'm saying. Gbogbo ẹ̀yin agitator. Ta ló fi yín jẹ agitator gan? Ta ló fi yín jẹ? Wọ́n á tún máa sọ ọ́ ní ẹ bá wa tẹ red button, ẹ tẹ red button, ẹ bá wa subscribe, ẹ bá wa ṣèbí torí pé owó tẹ ẹ fẹ́ gbà ni. Èmi máa fọ́ dodo yín. Mo máa fọ́ dodo yín pátápátá. Ìdí tí mi ò ṣe jáde, àwọn èèyàn ń pè mí kí ló tí mo yẹ sọ̀rọ̀. Many people lọ́sẹ̀ tó kọjá ẹ ló dàbí ọ̀rọ̀ wọn mo fẹ́ sọ. Nígbà tí pé ọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gan, ohun tí wọ́n ń sọ ò lójútùú. Ẹ ò mọ kọ́kọ́ kékeré lẹ rí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa. Gbogbo àwọn tó wà ń di ọ̀rọ̀ yìí tó ń pè ní àwọn agitator tó wà ń di ọ̀rọ̀ bàbá Sunday Igboho gan.
gbogbo tí wọ́n ń ṣe ò lójútùú, kò ní ojútùú kankan. Bàbá Sunday Igboho gan mọ̀ pé níbi tóun wà sẹ́, òun gan mọ̀ pé ogun ló máa end ọ̀rọ̀ yìí. Tó gbogbo tí wọ́n ń ṣe láti lè gbà jáde kò sí ojútùú kankan níbẹ̀. Kò sí ojútùú. Bí wọ́n ṣe ń bọ̀ wọ́n lọ́wọ́ báyìí, wọ́n ṣe ń gé wọn lọ́wọ́ ni wọ́n ń bọ òrùka. Kò sí ojútùú. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó parọ́ fún yín. Kò sí ojútùú. Gbogbo tí wọ́n ń ṣe láti lè gbà jáde kò sí ojútùú kankan bẹ̀. So that òun gan mọ̀ nínú ọkàn rẹ̀ níbi tó wà wípé sẹ́ òun mọ̀ pé ogun ló máa gbẹ̀yìn ẹ̀. Ẹ sọ̀rọ̀ ogun. Stop wasting our time. Stop wasting our future. Stop wasting our ẹyẹ toy pẹ̀lú mind wa. Stop toying with our mind. Ẹ sọ̀rọ̀ ogun. Ẹ lọ gbàgbé yìí tó kún ẹyẹ purọ́ kankan mọ́. Kò sí ọ̀rọ̀ ń bẹ̀ tó pé àwọn politician wọn ò ní gbọ́. Politician Nàìjíríà ò ní gbọ́ nǹkan kan tẹ́ ń sọ, kó lè gbọ́ láyéláyé. Wọn ò ní gbọ́. Why are you deceiving people? Are you deceive anybody more? Go straight. Kò ní ìdí dídá owó. Tó bá máa dá owó ẹ jẹ́ kó jẹ́ lórí ọ̀rọ̀ ogun. Bó bá dẹ̀wọ̀n yín ẹ continue láti máa dá. Ṣùgbọ́n mo ti sọ earlier wípé mi ò ní sọ kankan lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí mọ́. Lẹ́yìn èyí tí mo fẹ́ sọ lẹ́nu kì í ṣe tí kú, kì í dẹ́ ń ṣe tààrùn. Tẹ́ ẹ bá ti rẹ́dì pé ó ti yá ẹ pè wá, mo mọ̀ ń sọ lójoojúmọ́. Mi ń sọ ní ojoojúmọ́ gbogbo ìgbà tí ó bá ti yá a máa jáde. Ṣé gbà tó yá ọkùnrin boxer tó ń jà fún Russia ṣé kò débọn? Gbogbo wọn lọ débọn. They want to defend their countries. They know that it is war that can solve it. Ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn pẹ̀lú Russia, ohun tó ṣẹlẹ̀ láti láàrin àwọn pẹ̀lú Ukraine, they know that the only thing that will solve it is war. Ẹ̀yin ń gbàdúrà, ẹ̀yin fẹ́ freedom, ẹ dẹ̀ ń gbàdúrà sí Ọlọ́run wípé kí ogun má ṣẹlẹ̀. Lọ béèrè lọ́wọ́ Ukraine. Pé ṣé Ukraine ń gbàdúrà sí Ọlọ́run pé kí ogun má ṣẹlẹ̀? Ukraine ò gbàdúrà sọ́lọ́run pé kí ogun má ṣẹlẹ̀ o. Ohun tí wọ́n ń kúnlẹ̀ fún láti gbàdúrà ni pé kí àwọn overcome ogun yìí. Ó tán. Nítorí pé àwọn gan mọ̀ wípé ogun ni àwọn lè fi dára wọn kúrò lọ́wọ́ Russia. Ṣùgbọ́n wọ́n wá ń kúnlẹ̀, wọ́n ń gbàdúrà sí Ọlọ́run wípé sẹ́ kí Ọlọ́run ṣe kí ni kó fún àwọn ní agbára láti borí Russia. Kì í ṣe pé ẹ máa ní jagun. Ẹ̀yin tí orí ẹ̀ pé mo bẹ̀ yín pẹ̀lú ìyọ́nú Ọlọ́run, ẹ ṣíà fídíò ìdí ọ̀dọ̀ àwọn tó jẹ́ kí wọ́n gbọ́ láti lè máa gbáradì pé kò tá a bá la fẹ́ gba Yorùbá nation tí a ò bá jagun ẹ lọ gbàgbé ẹ kò sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ fi wá sílẹ̀ àbí kẹ́ close Yorùbá nation tí kò bá ti sí plan tó necessary or tó wà important. A máa dàrú ni náà, tá a bá ti dàrú kò sọ̀rọ̀ ń bẹ̀ náà. Láì dàrú kò sí ojútùú lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ lọ gbàgbé ẹ̀. Ẹ̀yin ò ti níyì tí wọ́n lọ tọ́lọ̀ àtáàkì ọ̀dọ̀ àwọn Sunday Igboho lẹ́yìn ẹ̀ta ṣé wọn ò pààyàn? Kí lẹ ṣe sí? Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Kò sí nǹkan kan náà. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀. Wọ́n pààyàn dànù, kò sóhun tó fẹ́ ṣẹlẹ̀. A ò lè fi ẹnu lásán ja ogun. Ẹ plan what is necessary. Ẹ get what is necessary. Tá bá fẹ́ pull owó, aṣàmọ́ tá fẹ́ pull owó sí. Kì í ṣe pé ká máa pull owó sọ́wọ́ àwọn agitator. Kọ́ lọ máa kọ́lé, kọ́ lọ máa ralẹ̀. Kọ́ lọ máa ṣe fàájì. Kọ́ lọ máa ṣe ohun rere káyé wọ́n máa dá lọ.
ẹ̀yin lé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agitator tẹ̀rí wọn, they are not fighting for you, they are fighting for their mouth. ẹnu wọn nìkan ni wọ́n ń jà fún, kì í ṣe UK. Gbogbo ẹjọ́ tí wọ́n rò waste of time. Kò sọ̀rọ̀ fọ́nbù ń bẹ̀. Go and plan for war. That is all. That is the only way we can have Yoruba nations. Without war, there is no Yoruba nations. Dó tí wọ́n ń gbà, ẹ jẹ́ kó lọ fi ra ìjà, kó lọ fi kó àwọn nǹkan ogun sílẹ̀. Tó bá dẹ̀ ti sójú tù ẹ fi sílẹ̀. Tó bá ti sí ojútù ẹ fi dojú ẹ sílẹ̀. Ogun tẹ́ rí yẹn is a collective conclusions. Kì í ṣe èèyàn nìkan ló lè ṣe. Tètè wá ń sọ àwọn ọmọ mi bàbá ẹ lead ẹ náà, ẹ̀yin náà ẹ lọ lead ẹ. No, ṣé wọ́n yẹ ṣe ní Ukraine yẹn? Tẹ ìwọ tó sọ bẹ́ẹ̀ o ò tí ì rí ogun rí ni. Ṣùgbọ́n ogun ló ti ń rí yìí sìn. Ṣé bí wọ́n ṣe sọ ní Ukraine yẹn? When we are talking about war, war is a collective conclusion. It can never be a one-man decision. It is a collective conclusion. Àwa ti ready, òun la ṣe sọ pé àwa ready tó bá ti yá. Ṣùgbọ́n ẹ̀yin kọ́, ohun tó ṣe bàbá wa Sunday Igboho nìyẹn. Kò lè jẹ́ decision èèyàn kan ṣoṣo pé mo fẹ́ lọ jagun. Wọ́n máa borí ẹ̀. Tí àwa náà bá jáde bí a fẹ́ lọ jà, wọ́n máa borí wa ni kò sí. That is not the tactics. It is not the tactics for war. It is a collective conclusion by people, not a one-man decisions. A ti rí ibi tá à ń lọ. A ti rí pé àwọn èèyàn yìí kò sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ lọ dàbí ẹ̀, kò sí ọ̀rọ̀ kankan ńbẹ̀. A ò lè lọ. Yorùbá nation is going nowhere. Àbí tá a bá jagun. So therefore, ẹ lọ jẹ́ ká lọ set lórí ọ̀rọ̀ ogun náà. Èyí waste time àwọn èèyàn. You want to travel to UK? You want to travel to US? You want to travel to Europe? You want to travel to abroad? Ask them, because of Nigeria is bad. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tẹ́ ń sá lọ bá. Pé báwo ni wọ́n ṣe ja ìjà òmìnira, ẹ béèrè lọ́wọ́ wọn. Gbogbo wọn náà ti kọ́kọ́ wà nírú wàhálà wa yìí rí. Ẹ wá lọ béèrè lọ́wọ́ pé báwo ni wọ́n ṣe jàjà òmìnira. Ṣẹ́jọ́ ni ẹjọ́ kọ́, àwọn kan wà wọ́n á settle kínní yẹn amicably. Ṣé pé wọn ò fẹ́ loss of life. Nigeria wọn ò fẹ́ loss of life. They don't care about if you are existing. They don't care about it. They don't care if you are a woman being. Nigeria don't know what is woman being. The politician of Nigeria, the leader that is ruling Nigeria, does not know what is called woman being. Sí nǹkan tó kàn wọ́n. Tó bá pé wọ́n mọ̀ ni, wọ́n á da ọlọ́pàá torí ẹ̀ pé síta. Wọ́n á da lasman torí ẹ̀ pé síta. Wọ́n á da VIO torí ẹ̀ pé síta. Wọ́n á da kí ló ti ń porúkọ ẹ̀ road safety torí ẹ̀ pé síta. Àwọn àmì tí orí ẹ̀ pé wọ́n á dà síta because they are ọ̀fẹ́ lọ jáde láti lọ bá ènìyàn bí ẹlẹ́ran ara wọn. Kò yẹ pé àwọn àmì tó jẹ́ wípé tó bá ti múyàn báyìí wọ́n á bẹ̀rẹ̀ sí í nàyàn. Ẹni tó ṣẹ̀ wá nà. Last man á mú ẹni tó ṣẹ̀. Why are you travelling? Nítorí pé Nàìjíríà ò dalẹ̀ ṣe ń travel. Ẹ wá ń lọ sí ìlú tó dáa. Ṣé ń gẹ́tì mi? Ẹ béèrè lọ́wọ́ ìlú yẹn pé báwo ni ìlú wọn ṣe dáa. Má jẹ́ kí àwọn agitator waste time ẹ o. Tó bá kú mọ̀ pé kò sí ọ̀rọ̀, àwọn ò lè sọ̀rọ̀ ogun. Ẹ jẹ́ kó fi sílẹ̀. Ogun nìkan ló lè ṣe Nàìjíríà yìí. If not, you people are sick. It is sick. You are sick upstairs. You want freedom, you don't want war. You want freedom, you don't want people to die. You want ọmọ èèyàn tó ti kú ní Ukraine, ọmọ èèyàn tó ti kú ní Russia báyìí. All in the name that they need freedom. Only the freedom kọ̀ọ̀kan ló ń ṣẹlẹ̀ láàrin àwọn méjì. And they want freedom. Don't disturb me. You know, you don't disturb me. They want freedom. Wọ́n dọ̀ pètò ogun lẹ́sẹ̀kẹsẹ̀.
go to Israel. Ẹ̀ẹ̀mejì ni mo ti dé Israeli. Ó ní bí kan tá máa ń wọ̀ báyìí, àwọn ọmọ kékeré ni wọ́n ṣe síbẹ̀. Ohun àwọn ọmọ yẹn la máa dán, ó dà pé wọ́n ṣe kinní yẹn ni, wọ́n ṣe ọ́díò yẹn. Tá bá ti lè wọ inú ilé yẹn báyìí, ilé yẹn tóbi gan. Tó gbé wa wọ bẹ̀ pé ká lọ wo nǹkan tó wà bẹ̀. A máa dún ohun àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ tó máa ké. Ṣó mọyé èèyàn tí wọ́n pa ni nítorí ogun ní Israeli. Kí Israeli tó di Israeli lénìí. Ẹ fẹ́ ṣoríire. Nàìjíríà yìí ni mo ti mọ̀, ni mo ti gbọ́ pé èèyàn lòun fẹ́ ṣoríire tí kò fẹ́ ṣiṣẹ́. Báwo ló ṣe fẹ́ ṣoríire? Nàìjíríà yìí nìkan á dẹ̀ máa sọ níbi tó jókòó sí pé I go make am one day, I go make am one day. A máa sọ kò dé fẹ́ ṣiṣẹ́. Nàìjíríà lèmi ti rírí. You want freedom, you don't want war. You want freedom, you don't want to fight. You want freedom, you don't want to fight. You want freedom, you don't want to die. And you need freedom. You are a liar. O ti sick upstairs. In fact, ayé Nàìjíríà ti bàjẹ́. Ayé Nàìjíríà ti bàjẹ́ pátápátá. Gbogbo ohun tí ẹ mọ̀, ó ní pé kẹ́ lọ máa san ransom. Ṣẹ́nu yẹn la fẹ́ jókòó tì. Ìgbà tí mo ti ẹ̀ sọ yẹn náà, níṣẹ́ làwọn èèyàn bú mi pé báwo ni mo máa sọ orúkọ báyìí, mi ò ní woman feeling. Ẹ yé san ransom. Àwọn kan tún dá owó fún àwọn tí wọ́n tún mú pé kó lọ fi san ransom wọn. Ṣé ẹnu yìí la máa jókòó sí? Ẹ má tọ̀ pẹ̀lú mind wa mọ́. Tí Yorùbá nation ò bá ṣe ẹ̀yin tẹ́ wà nídìí ẹ̀. Ṣọ̀pá àwa kọ́ la wà nídìí ẹ̀. Àwa kò jẹ́ nǹkan, àwa ń dín feeling wípé ṣé ikọ̀ tẹ́ dá sílẹ̀ tẹ́ gbé wáyìí ikọ̀ tó dá ní. Ẹ jẹ́ ká bá fọwọ́ jọ dépọ̀, tá a jọ dépọ̀ kí ni máa yọjú. Àwọn kọ́ la wà nídìí ẹ̀. Àbí èmi lẹ̀ ń dáwó fún ni. Tẹ́ bá mọ̀ pé kò ṣeé ṣe, ẹ fi wá sílẹ̀. Ẹ yé tọ̀ pẹ̀lú mind wa mọ́. Mo bẹ̀ yín, stop toying with our mind. Ẹ máa fún Boko Haram lówó. Boko Haram tó jẹ́ kẹ́ ẹ lọ kojú. Àwọn àmì wo gan ló fẹ́ lọ kojú wọn? Ní Uromi àbí kí ló ti ń porúkọ ọbẹ̀ ní Ẹdó tí wọ́n ti jalè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní báǹkì 5. Àwọn àmì sábàì tí wọ́n lọ sá sí abẹ́ ṣíà tó lọ sábàì. Tí wọ́n ń sá fún olè. Ṣé àmì yẹn ló fẹ́ lọ dojúkọ Boko Haram? Ó mọ̀ pé Boko Haram àwọn náà dàbí Ukraine àti Russia ni. Boko Haram ti ní nǹkan kan ní ọkàn wípé ẹ lọ gbàgbé ẹ tẹ́ ẹ bá fèsì àwọn máa fèsì yín ni. Àwọn ò ṣe pé àwọn ń sá fún yín, wọn ò sá fẹ́nikẹ́ni. Àwa la ò tí ì ní nǹkan kan ní ọkàn. Àwọn la ò tí ì mọ ohun tá à ń ṣe. Boko Haram dúró ni, wọ́n dúró ni. When you face them, they face you. Ṣé di ransom yẹn lẹ́fẹ́ jókòó tì? Kẹ́ máa san. Ẹ̀yin ò mọ̀ wípé tí a ò bá ti ọwọ́ ìwà bàjẹ́ bọ̀lẹ̀, a máa grow sí lójoojúmọ́ ni. Everyday. Irú àárọ̀ yìí sí fídíò kan tí mo share níbi tí àwọn Fúlàní tí wọ́n ti lọ ń yọ pákí onípákí, wọ́n ń yọ ni. Ẹni yẹn gbé pákí ọdẹ ń yọ, wọ́n dẹ̀ ń gé báyìí. Wọ́n dẹ̀ ń gé fún ẹran wọn láti máa jẹ màálù wọn. Ìjọ wo la fẹ́ ṣe ìdá? Ìjọ wo ni a fẹ́ ṣe ìdá? Ẹ dẹ̀ lẹ fẹ́ òmìnira. Ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀ náà kó máa lọ bẹ́ẹ̀. Ẹ yé dààmú ọkàn wa. Kólíkálukú kó lọ protect ilé ẹ̀. Kólíkálukú lọ protect ara ẹ̀. Ẹ yé dààmú ọkàn wa fún ọ̀rọ̀ Yorùbá nation. Tẹ́bá kan wí kò ṣeé ṣe. Ẹ di owó kò lórí ẹ̀. Tó gbé ò tí ì rí target tẹ́ set. No target you have set. Nothing you have done. Ẹjọ́ náà lẹ ṣe rò. One same ẹjọ́. Ẹjọ́ yẹn lẹ fẹ́ kébì náà wà máa bá yín rò ní ibà. I'm a prophet. Mo kàn ní feeling ni fún Yorùbá nation, serious feeling, strong feeling. Tọ́lọ́run dẹ̀ ń sọ fún mi pé ṣé ó máa wá sí ìmúṣẹ. Ọ̀nà kan tó dẹ̀ lè fi wá náà ni pé àfi tá a bá jagun. Láwọn tó ń ṣọ́ yín o. Lọ́lọ́pàá.
ẹ ní àmì táwọn ọlọ́pàá máa sọ wípé nínú ẹ lọ gbọ́ rẹ́kọ̀dù ẹ lọ gbọ́ dáadáa wọ́n ní with the help of local vigilante làwọn fi lè rí àwọn ẹrù tí àwọn olè tí wọ́n kó ní báǹkì ní ọ̀sẹ̀ tó kọjá làwọn fi lè rí gbà. Ọlọ́pàá ṣé can a Ukraine soldier say that? Can a Russian soldier or force say that? For you to know that you are not safe in Nigeria. Kọlọ́pàá máa sọ bẹ́ẹ̀. Ọlọ́pàá tí ó dá mi dúró Kétun bíbá yìí ni o ní tipa wọ́n mọ̀ mí dáadáa tó mo máa ń gbàbẹ̀ ó dẹ̀ dá mi dúró ó ní where is your driving license mo dẹ̀ mú fún ó dẹ̀ bá mi sọ̀rọ̀ títí tí mo fi gbàgbé driving license sí lọ́wọ́ ẹ̀ tí mo fi lọ kò fún mi driving license dèní eléyìí mo ṣe ń wá ó ti tọ́sẹ̀ méjì báyìí mo ṣe ń wá ọlọ́pàá kò gbé mi ò ṣẹ́ mo ní pépà mọ́tò mi lójú ẹ̀ ló pé look at it ìlú tí kò sófin ìlú tí pépà mọ́tò ẹ pé to details tí everything pé to details driving license ẹ pé to details wọ́n dẹ̀ dúró sọ́kàn máa wò pé ọ̀nà wo làwọn fẹ́ fi gbowó lọ́wọ́ ẹ̀ a máa wò pé ọ̀nà wo làwọn fẹ́ fi gbowó lọ́wọ́ ẹ̀. ṣé ọ̀nà ipò lágbára wọ́n máa wá dodo ọ̀nà tọ́ba pé kò sí ọ̀nà mọ́ wá kí ẹ wọ́n á ní bá give us something to eat now ibẹ̀ yẹn gangan ni mo ti gbàgbé driving license mi sí wọn lọ́wọ́ ọ̀dẹ̀ ọmọ pọ̀ wà lọ́wọ́ àwọn tó bá tó wá fẹ́ lọ ṣe driving license yẹn kò easy bye kò easy for you to know the kind of a terrible country we are living. ṣùgbọ́n ohun tí mo jẹ́ ń sọ nípa èyí tẹ́ ń sá lọ sọ́hun yẹn ni wípé ẹ béèrè lọ́wọ́ àwọn tó wà lọ́hùn yẹn náà tẹ́ ń lọ bá pé báwo lọ ṣe ṣèlú wọn tó fi dáa tí wọn ò bá ja ogun àbí tó jẹ́ pé àwọn tí wọ́n jọ ń fà á wọ́n settle matter yẹn amicably ẹni tó dẹ̀ fẹ́ settle matter pẹ̀lú amicably ó máa fún ẹ ní attention náà. tí wọn ò bá fún wa ní attention the next thing náà ni pé ogun ló máa padà gbẹ̀yìn àwọn tá à ń sọ yìí wọn ò fún wa ní attention wọ́n tún fún wa ní body eating every day wọ́n ń fún wa ní body eating every time no attention bí ẹni pé wọ́n fẹ́ dán nǹkan tá à ń sọ nígbà téèyàn kan jáde wípé ẹ̀yin náà sì máa jẹ president tìyín ẹ jẹ́ kémi náà jẹ tèmi náà ó ti sọ di oyè ìdílé tó pé rẹ̀ ní Mr. Tinubu níyì tó lọ kí òtẹ̀mẹ́ tó lọ kí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń sọ yẹn ẹ jẹ́ kí mi náà jẹ president tèmi náà ẹ̀yin náà sì máa jẹ president tìyí wọ́n sọ di oyè ìdílé it is no more kò ṣe pé wọ́n fẹ́ lọ tún ibẹ̀ ṣe mọ́ wọ́n fẹ́ kọ́ lọ bà ibẹ̀ jẹ́ ni ohun tí they are toying with our life in this country. ẹ fún mi ní 30 minutes mo ṣì wà lórí line ní 30 minutes màá bá yín sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi mo ṣì wà online ní ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi 30 minutes irú ayé wo nìyẹn irú ayé wo nìyẹn ṣáyé nìyẹn kì í ṣáyé Nàìjíríà. òun là ń sọ̀rọ̀ lé lórí tẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ pé Agitators náà mọ nǹkan tá à ń sọ tẹ́dẹ̀ rí pé kò sí nǹkan tá a lè ṣe ẹ ti try gbogbo effort yín lẹ ti try pàbó ló ń já sí gbogbo tọ̀dọ̀ bàbá Sunday Igboho náà pàbó ló ń já sí. mo dẹ̀ ti sọ ohun tó Olúwa sọ fún mi nípa ẹ̀ èébú lẹ tún padà bú mi òun níjà ń bàjà ohun tọkọ̀ fẹ́ ṣe ni wípé wọ́n kọ̀ dá dúró síbẹ̀ tó bá ti ṣe gbogbo ra tó fẹ́ yẹ tó wá ní kó máa lọ lè yẹ kò jù yẹn lọ a ní kó máa lọ
a dẹ̀ sọ pé olúwa sọ fún wa tá a rí nípẹ̀ ní ìconverse sọ pé gbogbo ẹ̀ olúwa máa ń sọ fẹ́mi ni gbogbo ẹ̀ olúwa ń sọ fẹ́mi. I am a prophet now, kò lè bá wọ sọ now, ìránṣẹ́ ẹ̀ náà ló máa bá sọ. Tó bá dé bá wa sọ tí ní pé kẹ́ẹ̀dọ́ àìgbọ́ yín náà ló ń jẹ́ kó rí báyìí. Táwọn ìyá olórí burúkú ibi tí president Ukraine àti ìyàwó ẹ̀ ti wà lójú ogun tí wọ́n láwọn fẹ́ defend ìlú àwọn ìyá yín àwọn bàbá yín bàbá wèrè ìyá wèrè tó bọ́mọ wèrè àwọn ń tẹ̀lé àwọn olórí Tinubu wọ́n ń tẹ̀lé wọn kiri wọ́n ń pariwo orin tẹ̀lé wọn lẹ́yìn tọ́lá òun làwọn máa gbé wọlé. Àwọn ìyá tí wọn ò ní jèrè ọmọ tí wọn ò dẹ̀ ní jèrè ara wọn, àwọn ìyá tó máa fi ṣètùtù fún èmi àti àwọn tí ó ní làákàyè ọmọ Yorùbá tó ní làákàyè ó máa fi wọ́n ṣètùtù fún wa gbẹ̀yìn ni. Ìyẹn là ń sọ náà. Mo bá tún sọ̀rọ̀ débẹ̀ ìmí tún máa bómi pé ká fa àwọn ìyá yẹn sílẹ̀ kò sówó lọ́wọ́ wọn ni. Ṣówó wà lọ́wọ́ àwọn tí wọ́n lọ kó tó dedicate ara wọn lọ́wọ́ Ukraine kó lọ gbọ́dọ̀ news tó wà bẹ́ẹ̀. Àwọn kọ́kọ́ dedicate ara wọn pé they will defend the street, they will defend their country. Stop wasting people time. Look, the agitator. Ẹ lọ gbàgbé. Enough is enough. Ẹ lọ gbàgbé. Nigerian force. Àwọn tó lè bàjá làwọn tí wọn ò ní weapon lọ́wọ́. Ìtò ṣe ni pé wọ́n pa àwọn èèyàn dànù ní Lẹ́kì nìyẹn. Àwọn tí wọn ò ní weapon lọ́wọ́ ló lè bàjá. Tó bá rí ẹni tí weapon wà lọ́wọ́ ẹ máa sá lọ gbàgbé ẹ̀. Ṣẹ̀ṣẹ̀ àwọn yẹn ló fẹ́ jókòó tì. Nigerian force. Nítorí pé wọ́n lọ pa àwọn ọmọ ọlọ́mọ ní Lẹ́kì, nítorí pé wọ́n lọ balẹ̀ Sunday Igboho jẹ́, àwọn tí kò ní weapon nìkan ni wọ́n lè bàjá. Nothing my father benefit in this country. Nothing my mother benefit in Nigeria. Èmi gan kò sóhun tí mo benefit nínú Nigeria yìí. I work for myself láti lè ṣàṣeyọrí. Mo ṣiṣẹ́ fúnra mi láti ṣàṣeyọrí ni, kò sẹ́ni tó kówó fún mi. Nítorí ẹ̀ ni mo ṣe ń pariwo wípé iṣẹ́ ọwọ́ mi ṣe kí ni ó tó mi jẹ́, iṣẹ́ ọwọ́ mi ò lè kú. I deals with earth, mo deal pẹ̀lú earth, mo ń deal with life. Pé ayé àwọn èèyàn kan ó rí bákan tó bá dí ọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, Ọlọ́run máa fún wa ní orí ọ̀fẹ́ láti sọ ayé wọn di dáradára. So iṣẹ́ ọwọ́ mi ò lè kú, for life ni, àfi tí n bá kú ní iṣẹ́ ọwọ́ mi lè kú. Ṣùgbọ́n tí n bá kú tí mo sì wà láàyè, iṣẹ́ ọwọ́ mi ò lè kú. Ìdí tí ó yẹ ń pariwo nìyẹn pé iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ. Ṣé mi ò mọ iye àwọn èèyàn tó ní diabetes ni? Táwa dẹ̀ ní egbògi tó ń ṣiṣẹ́ fún diabetes. Ṣé mi ò mọ iye èèyàn tó ní high blood pressure? Táwa dẹ̀ ní egbògi tá a máa ń ṣe tó ń ṣiṣẹ́ fún. Àìmọye àrùn oríṣiríṣi tí à ń treat tọ́lọ́run dẹ̀ gbà fún wa. Tó bá ti gbàgbọ́. So therefore, ìdí tí ó yẹ ń pariwo ẹ̀ nìyẹn. Wọn ò benefit mi fún anything. Mi ò rí benefit kankan ní Nàìjíríà yìí. Èyí tá a wá ṣe wá ń jáde nítorí àwọn ọmọ wa tàbí kí ọ̀rọ̀ wọn náà má padà dàbí ọ̀rọ̀ tiwa. Èyí tá a ṣe ń jáde nìyẹn pèsè kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin agitator ẹ ò fẹ́ sọ òtítọ́ pé ogun ló máa gbẹ̀yìn ẹ̀, ẹ jáde kẹ́ sọ òtítọ́ pé ogun ló lè gbẹ̀yìn ẹ̀, ká dẹ̀ mọ̀ bí tó fẹ́ máa dáwó sí kò ju yẹn lọ láti lè hit target. Tẹ́ bá pín tòótọ́ ẹ ní ìdí Yorùbá nation, bẹ́ẹ̀ ni mo sọ fún yín. I am telling you the truth. Nigeria ti fail. Pastor yín bá ṣe ń parọ́ fún yín pé ó máa da ó ti sick. Bí wọn náà bá ṣe ń bí pé Nigeria máa wà okay, you are sick. Kì í ṣowó. Bá a bá ti fi ìwà burúkú tá a bá ti tì bọlẹ̀, a máa gbèrú sí lójoojúmọ́ ni. Like ritualist torí intansi, robbers, àwọn ìwà burúkú tó rí tí wọn ò bá ti ti ọwọ́ rẹ̀ bọlẹ̀ tó ń wò wọ́n níran, a máa gbèrú sí lójoojúmọ́ ni. Mo sọ fún èèyàn kan lánàá nígbà tí mò ń lọ sí Kòròdú
tí mo dé bus stop Ìkòròdú níbi kan tá ti máa ń tọ̀nù bẹ́ẹ̀ last man mi ò gbọ́dọ̀ tọ̀nù bẹ́ẹ̀ mo tún kí ló dé ayé ibà la ti ń tọ̀nù everyday ó ní mo gbọ́dọ̀ tọ̀nù ó dẹ̀ náwó síwájú ní kí n máa lọ wájú mo dẹ̀ lọ síwájú as a law abiding citizens mo dẹ̀ lọ síwájú gbà tí mo máa lọ tọ̀nù wájú ó jẹ́ mọ̀ wípé ibi tí Ọlọ́run dára tó mo padà rí èèyàn tó tọ̀nù níbi tó ti ní kí n má tọ̀nù mo wá wò lọ́ọ̀kan mo wo mọ́tò tí mo gbé mo wo mọ́tò tẹ́ni yẹn gbé tó bá jẹ́ pé àwọn ọmọ tí wọn ò gbẹ́kọ̀ọ́ ni wọ́n á lọ ṣògùn owó èyí fúnra yín gangan lẹ prompt àwọn ọmọ yìí láti lọ máa ṣe ògùn owó tí mọ́tò tí bọ̀bọ̀ yẹn gbé wàláì mọ́tò tí bọ̀bọ̀ tí wọ́n jẹ́ kó tọ̀nù yẹn gbé mọ́tò yìí ò ń ṣe 46 million naira tèmi dẹ̀ ṣe ń gbé mọ́tò bí i 1.7 million tí mo ṣe ń gbé kiri tó yẹ pé ẹni tí kò gbẹ́kọ̀ọ́ ni kò sí ni a máa wò pé ṣé tó pé mọ́tò tó ń gbé ló ṣe ní kò ṣe jẹ́ kóun tọ̀nù bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ gbowó lọ́wọ́ bọ̀bọ̀ yẹn dẹ̀ tọ̀n kó ju yẹn lọ sorry money is speaking ní Nàìjíríà you always think it is money you can use to you can never use money to buy this freedom if really we need this freedom it is war not money ẹ yé da owó yín sí ọwọ́ àwọn tí agitator tí wọ́n fi owó yín jẹun wá tó máa dúpẹ́ pé àwọn dúpẹ́ lọ́wọ́ mọ́mí kìíní kan àwọn dúpẹ́ lọ́wọ́ màmá ìkànnì mi tẹ̀sẹ̀ bí mo ti fẹ́ dárúkọ wọn rárá wọ́n máa ń fà wọ́n lówó wọ́n ṣe gbà ṣọ́ ti ya wèrè ni ìwọ tó ń dáwó gan ṣó ti ṣí èrè ni ṣó ti ṣí èrè ni kì í ṣe owó tó èèyàn kan ti sọ fún mi pé òun ṣé owó táwọn ń dá fún wọn ló ní mi lára ni no mo ń sọ òtítọ́ ọ̀rọ̀ ìwọ ń sọ wípé ṣé owó tẹ̀ ń dá fún wọn ló ní èmi lára òtítọ́ ni mò ń sọ òtítọ́ ló máa gbórílẹ̀-èdè lékè òtítọ́ tó ń gbórílẹ̀-èdè lékè ni mò ń wá ń sọ fún ẹ yìí ẹ̀yin gangan lè jẹ́ káwọn èèyàn máa ṣẹ́ṣu tó bá jẹ́ wípé bítáníkà ò ṣe gbabẹ̀ náà lólówó ò ṣe gbabẹ̀ ni ibi tí mo sọ lẹ́ǹkan ní máìndì kankan bí a fẹ́ lọ èèyàn kan fẹ́ lóun lọ fẹ́ lọ ṣẹ́ṣu èèyàn kan lóun fẹ́ lọ jalè lọ sí báǹkì lọ kówó ẹ wo mánu kan tí Wàsíù kọrin fún nínú ọ̀sẹ̀ tó kọjá tó kó owó rẹpẹtẹ sọ́wọ́ báyìí ó wá tún ṣe báyìí kò tẹ́ ipò tún ná iṣẹ́ ló kó dáwíà ó fi entice àwọn èèyàn ẹni tí ò bá gbọ́n àbẹni tí wọ́n kọ́ tí kò gbọ́n àbẹni tí Ọlọ́run ò sí ọ̀pọ̀lọpọ̀ lọ kọ́ tí kò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ lọ kọ́ tó yẹ pé ẹ̀mí Ọlọ́run tún padà wá kọ́ wọn bí irú tiwa ó máa lọ ṣẹ́ṣó ó máa lọ ṣẹ́ṣó tó o bá ní owó ẹ má fi jẹ́ kí owó yẹn ní àwọn míì lára tó o bá ní ọlá ẹ má jẹ́ kí ọlá ẹ ní àwọn ẹlòmíì lára ìkọ́ tó ṣẹlẹ̀ nìyẹn lórí ọ̀rọ̀ pé àwọn ọmọ yìí dìde láti ní pé sell by all means àwọn ní láti ní owó àwọn ní láti ṣe gbàdé begin tó lọ́bẹ̀ẹ́ tí ń ṣẹ́ṣó lọ́ máa pa àwọn èèyàn kiri èèyàn bíi tiẹ̀ òun gé orí èèyàn bíi tiẹ̀ gé ọwọ́ èèyàn bíi tiẹ̀ gé ọkàn èèyàn bíi tiẹ̀ something is wrong in this country something is wrong something is wrong. Something is wrong. Something is wrong. These fake people of Nigeria. I can waste time around it. Ohun tí mo fẹ́ bá yín sọ lẹ́nu nìyẹn. Ẹ̀dá ti pé kò ṣeé ṣe ẹ jẹ́ ká fi sílẹ̀. Oníkálukú máa lọ ojú yẹn lọ. Ẹ sọ ohun tó tọ́ ẹ yé waste time wa mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ Yorùbá nation ẹ sọ ohun tó tọ́ kẹ́yẹ́ waste time ara wa mọ́. I am telling you the truth enough kẹ́ wá máa joke pẹ̀lú mind wa àti kọjá ẹ̀yin tẹ́ máa joke pẹ̀lú mind ẹ̀. Ẹ sọ ohun tó tọ́ gbogbo ìjà tó ń lọ ní Ukraine pẹ̀lú Russia nítorí ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí náà ni ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn náà dẹ̀ sọ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ èèyàn á máa parẹ́ máa gbàdúrà pásọ̀ yẹn máa gbàdúrà pé kó má ṣogun ìgbà wo ni kò ní ṣogun ogun dọ́dọ̀ wà tí ẹ ò bá fẹ́ jẹ́ kí pásọ̀ yìí nìkan máa náwó tó yẹ pé gbogbo ala fẹ́ ní owó àgbọ́dọ̀ jagun tí ẹ ò bá fẹ́ jẹ́ kí ìjọba nìkan máa lówó tó yẹ gbogbo ala yẹ ká ní owó àgbọ́dọ̀ jagun tí ẹ ò bá fẹ́ jẹ́ kí individual kan dá nìkan máa ní owó tí ẹ bá fẹ́ kí gbogbo wa ní owó tòótọ́ a gbọ́dọ̀ ja ogun láì ja ogun oníkálukú ò ní mọ ẹ̀tọ́ tó tọ́ sí kò sí ẹ̀tọ́ Nàìjíríà
everything is blocked. O ṣí àkùdé tó bá ní mínísì ẹ̀ tó pé mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni, mi ò gbowó lọ́wọ́ YouTube, mi ò sí lára àwọn tó ń gbowó lọ́wọ́ YouTube or social media. Kì í pé ohun tọ́lọ́run rán mi kí n kàn drop ẹ̀ kí n kúrò bẹ́ẹ̀ ni, kò jù yẹn lọ. Tó bá ní mínísì ẹ̀ wọ́n ṣí à, orúkọ tèmi ni Baba Confirm JP. Mo tún kí ilẹ̀ nǹkan sí pé happy Sunday lónìí. Ọlọ́run á jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ òní nínú ayé, ṣùgbọ́n kí n tó lọ, last word, ẹ fún Kóìkì ní ọ̀rọ̀ sọ. Ẹ fi Kóìkì àti bàbá Sunday Igboho sílẹ̀, ẹ jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn, ẹ fún wọn ní ọ̀rọ̀ sọ. Let that be central authority